الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. adúpẹ́ fún Ọlọ́run, a kí Ọlọ́run ọba àgbà, ọba sọ̀rọ̀sọ̀rọ̀, ọba tó lọ́rọ̀ tó sì máa gbé kalẹ̀, tó sì máa gbé kalẹ̀, ọba tó mẹ̀dá tó sì mọ̀ọ̀rọ̀ tó yẹ á sọ fún, tó sì máa ń tó lè gbé kalẹ̀ tí ó fi bí ọmọ ẹ̀dá sérí ọ̀nà tó ṣẹlẹ̀ pé tó bá gbọ́rọ̀ Ọlọ́run ọba tó bá wọ̀ ọ́ lára, tó bá wọ̀ ọ́ láṣàkí ara, tó bá jẹ́ ní Ọlọ́run wàá tají, wàá bọ́ sérí ọ̀nà Ọlọ́run, wàá jìnà sí tí ó dá tó ń ṣe. Ọba náà lákì nítorí òun nìkan lọ́pẹ́ tọ́ sí, òun nìkan ni moore tọ́ sí lógidi ìmoore. Gbogbo ìtókù tẹ̀dá ní bá ní ìní ògidì rẹ̀ tọ́lọ́wọ́n bá ní. Àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òun náà lẹ̀dá tó pé jù lọ nínú gbogbo ẹ̀dá. Òun náà lẹ̀dá tó ṣe pọ́rọ̀ ẹnu rẹ̀ wáyé ni. Gbogbo ohun tó bá ti sọ Ọlọ́run ọba náà ló sọ, nítorí afọ Ànábì mọ́ nípa ọ̀rọ̀ fẹ́nu. Bó ṣe wù mí ní nínú fẹ́nu mi, mo sì ń fẹ́ ká ṣe é bẹ́ẹ̀. Ànábì kọ́nu. Ibi tọ́pọ̀lọpọ̀ sì ti wónú àwa ènìyàn nù. Ànábì akẹ́ àgẹ́ àní ó pé àwa tì lẹ́yìn wípé gbogbo ohun tó bá fẹ́ mọ̀ sọ ọ̀dọ̀ wa Ọlọ́run ọba ní ó ti máa kó yóò máa ṣe déédéé máa ń ta àwọn náà ń wí. Kí Ọlọ́run ọba kó bá wa kí Ànábì, kó kí àwọn ará ilé rẹ̀, kó kí àwọn sàábé rẹ̀, kó wá kẹ́ gbogbo ẹni tí ó bá ti wá sọ pé ọ̀rọ̀ Ànábì rèé mo mú un lò. Ọlọ́run bá wa dàkẹ́ rẹ̀ lé wọn lọ́wọ́, kó mọ̀ wá tọ́ wọn sọ́nà, kó mọ̀ wá bẹ pẹ̀lú wọn lọ́sàn-án lóru. Ọlọ́run kó kí Ànábì, kó kí àwọn ará ilé rẹ̀, kó gba àlùmọ́ Ànábì tálíkì ọmọ fi dé.
ẹ̀yin ọmọ ya mi nínú Islam àti gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá fún láǹfààní wípé kí ẹ máa tẹ̀lé wa ká lọ nínú tafsiri al-Qur'ani. Qur'ani yìí òun la gba ọ̀rọ̀, òun lọ̀rọ̀ tọ́rọ̀ kan ò lè jọ, tọ́rọ̀ kan ò lè súnmọ́, tọ́rọ̀ kan ò lè tó. Nítorí gbogbo ọ̀rọ̀ tọ́mọ ènìyàn ó bá sọ, wallahu khalaqakum wa ma ta'malun, àtẹ̀yìn àti iṣẹ́ tẹ́ ń ṣe àtàrọ̀ tẹ́ ń sọ adáyín ni. Àmọ́ al-Qur'ani rí kìí ṣẹ̀dá, kò sínú tí Ọlọ́run bá dá. Ẹni tí Ọlọ́run bá gbé kónú láwìl mahfuzi tó gbé kalẹ̀ ni, kò ṣẹ̀dá rẹ̀. Ó mú kó látàyè tó jáyé abiyì, tó jáyé àpọ́nlé, tó jáyé tọ́lọ́run ń gbọ́rọ̀ rẹ̀ sí. Ó wá múnú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ̀yin àlùmọ̀ nábì, mo fẹ́ kẹ́yìn, mo fẹ́ gbé yín ga, mo fẹ́ kẹ́ borí gbogbo ọ̀tá. Ǹjẹ́ ẹ gba ọ̀rọ̀ àtọ̀dọ̀ mi, ẹ gbà á dání, kẹ́ ẹ máa wí, bọ́tà bá dojúkọ yín, ẹ nà á sí, yóò jóná. Yóò jóná lójú ẹsẹ̀. Béèyàn bá ní bó lọ́rọ̀ yín ti rí, ẹ dojú ẹ̀kọ́ lọ́tà. Béèyàn bá sì wá sọ wípé ìrẹ̀lẹ̀ gbédé àbọ̀ ọ̀ṣọ́re, ẹgbẹ́rẹ́ lọ́wọ́ yóò rire. Ọlọ́run bá lónìire, lónìí bí fẹ́ni bá tọ́ sí, ló sì lóore fún gbogbo ẹ̀dẹ́ tó bá ti lóhùn ń fóore. Ìgbàláyé ni dáadáa. Gbogbo ẹ̀dẹ́ Ọlọ́run tó bá ti lóhùn ń fóore, Ọlọ́run bá yọ̀ǹda oore fún. Àmọ́ bí ẹni bá tọ́ sí nìkan Ọlọ́run bá ń ṣe fún, Ọlọ́run bá yí ṣàbùsí ẹ̀dá. Al-Qur'ani náà làwa jọ ń dọ́gbọ́n kà díẹ̀ nítorí wípé Ọlọ́run ọba nìkan ló mọ̀ túmọ̀ tó fẹ́ sọ lára ọ̀rọ̀ ẹ̀. Kò sì sẹ́ni tó lè tú ọ̀rọ̀ Ọlọ́run ọba bọ́lọ́run ṣe gbé kalẹ̀. Ẹni bá rí tútù tànábì tó wá ń tú ọ̀rọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ bá nábì ṣe tú, òun ló lè súnmọ́ ìtọ́lọ́run ọba fẹ́ sọ nínú ọ̀rọ̀ ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ sí pé Ọlọ́run bá ti sọ wípé walaw anna ma fil ardi min shajaratin aqlam wal bahru yamudduhu min ba'dihi sab'atu abhurin ma nafidat kalimatullah. Ọlọ́run ọba ní tó bá já sí wípé ma fil ardi min shajaratin, gbogbo igi tá a dá sérílẹ̀ pátápátá, aqlamu àwa lò wọ́n, aṣọ wọn di gèǹgé, di báírò tá a fi ń kọ ọ̀rọ̀ Ọlọ́run àtàlàyé ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run bá ní gbogbo igi tí mẹ́mẹ́ yóò tán, gbogbo igi pápátá yóò tán, tọ́rọ̀ Ọlọ́run bọ̀ ní tí ì tán. Ó sì rí sọ fún anú Suratul Kahfi, law kana al-bahru midadan li kalimati rabbi lanafida al-bahru qabla an tanfada kalimatu rabbi walaw ji'na bimithlihi madada. Bó bá ṣe pé gbogbo ń tẹ́ ẹ̀mọ̀ lódò, láwọn odò ńláńláńláńlá àtàwọn kéékèèké gbogbo ẹ̀ pátápátá, a ṣe wọ́n ní tàdá, ó ti sọ gèǹgé ní ṣájára. Tàdá wo la fẹ́ máa wá lò, òun ló sọ fún ọmí. Tó bá ṣe pé gbogbo omi tí ń bẹ lérílẹ̀ pátápátá, gbogbo odò ńláńláńlá àtàwọn kéékèèké bẹ̀, a ṣe wọ́n ní tàdá tí a fi máa wá kọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ọ̀rọ̀ tó wọn ní sì tán, tó dòdì gbogbo yóò ti tán. Ọlọ́run bá ní walaw ji'na bimithlihi, kẹtù wá lọ wá dèédé odò bẹ́ẹ̀ tẹ́ ẹ ti lò tán nì, kẹtù wá rú ẹ̀, kẹtù fi ti èyí tẹ́ mọ́ dàdá, kẹtù fi tì í lẹ́yìn, kẹtù fi ṣàfikún ẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run bọ́ kún lò tí ò ní tán. Ọ̀nà wádà tá a fi lè tú ọ̀rọ̀ Ọlọ́run bọ́lọ́run ṣe fẹ́, tá a fi lè tú ọ̀rọ̀ Ọlọ́run ọba débi tó fẹ́ dé. Amúdíẹ̀ mẹ́ lásọ nídé lódùn wọn ìmọ́lẹ̀ tọ́lọ́run bá fún wa, lódùn mọ́ àlàyé táwọn àfà ńláńlá ti gbé kalẹ̀ lérí ọ̀rọ̀ Ọlọ́run, torí kò sí tuntun kan tẹ́tà kan fẹ́ mú wa. Ní táwọn aṣáájú ti sọ náà láàmọ́ tọpa ẹsẹ̀ wọn fi ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run.
àwọn àyà tá a fẹ́ mẹ́nubà lónìí kí Ọlọ́run ọba kó jẹ́ ká lè tẹ̀síwájú bó ti ṣe wù wá àmọ́ wọn bá ń tá a bá wí náà Ọlọ́run jẹ́ ó jàǹfààní fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ wa nítorí àyà méjì àkọ́kọ́ tòní 108 109 ògidì ọ̀rọ̀ l'Ọlọ́run bá gbé kalẹ̀ fún wa níbí àlàyé bá a ṣe ní túká Ọlọ́run gbé kalẹ̀ fún wa àmọ́ ṣàwá túká bá túká pẹ̀lú pé Ọlọ́run ọba ó fún wa ní bá a ṣe ń sọ fún wa ní gàdfù ẹ ṣe pẹ̀lẹ́ ẹ má jẹ́ ó dà báyìí bó làwa yẹn ṣe wá ṣe tá bá ti ń bá a lọ ẹ mọ̀ wá rí àlàyé ẹ mọ̀ gbàlàyé ọ̀rọ̀ yìí Ọlọ́run ọba ní ayyuhal ladhina amanu mo pè yín tí ẹ nígbàgbọ́ òdodo ìmánì ẹ̀yin tẹ́ ẹ gbà pé ẹ̀rọ Ọlọ́run àmọ́ ẹ gbà pé ń bẹ ẹ̀rọ àwọn màláíkà àmọ́ ẹ gbà lóòótọ́ pé wọ́n ń bẹ ọjọ́ àjíǹde kètíìdè àmọ́ ẹ gbà pé yóò wà àwọn ànábì Ọlọ́run wọ́n ti lọ àmọ́ ẹ gbàgbọ́ pé wọ́n ti wá wọ́n ti jíṣẹ́ wọ́n sì ti lọ àwọn tírà Ọlọ́run Kùránì nìkan lẹ rí lè tójú òótọ́ gidi ẹ gbàgbọ́ ẹ sì wá gbà pé gbogbo àwọn tírà tó ṣáájú àwọn náà wọ́n ti wá àwọn ànábì wọ́n ti lò wọ́n ẹ wá gbàgbọ́ bẹ́ẹ̀ lérí ẹ̀ ẹ wá fi gbàgbọ́ yín fi ṣe gbàgbọ́ wípé èmi ìmánì ń bẹ lẹ́mìí mi gbogbo mátẹ̀yìn ṣàìdá kan rárá o èyí ṣe ìmánì tiwa èyí ṣe ìmánì Islam èyí tí ń bẹ lẹ́mìí rẹ ó láti ṣe déédéé má wà tí bá ń jáde látara rẹ gbogbo gbọ́dọ̀ tí bá sì ń jáde lẹ́nu rẹ ó gbọ́dọ̀ máa ṣe déédéé máa ti ń bẹ lọ́kàn rẹ nítorí pé Ọlọ́run ló mọ tọkàn èyí tó gbé síta láyé mọ̀ èyí tí ó bá sì ti ń ṣe tí ń lòdì sí tọkàn rẹ òyí ṣe èèyàn gidi mọ́ èèyàn gidi tí mánì rẹ̀ jó òótọ́ olóòótọ́ lòun náà ó jẹ́ òótọ́ sì ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta láti papọ̀ tẹnu teríkeríke àti tọkàn ó gbọ́dọ̀ jẹ́ bákan náà àwọn ẹ̀kọ́ sì ń bẹ lóde òní tó já sí wípé bó bá ti ṣe ń ṣe lẹ́ẹ̀kan náà wọ́n á ti mọ tí ń bẹ lẹ́mìí rẹ̀ nítorí pé ìwà tó bá ń hù àtọkàn ni ó ti kó ọkàn rẹ ni ó sọ fún ẹ pé ó lọ ṣe báyìí ó wá sọ pé ọkàn mi ò rí bẹ́ẹ̀ mo kàn ìsìlámù ti wà kọ́nù Ọlọ́run wá sọ wípé ayyuhal ladhina amanu mo pè ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo tí ẹ gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo tí ẹ sì gbẹ̀sìn Ọlọ́run bá gbọ́ lódodo pẹ̀lú ẹnu yín pẹ̀lú ara yín pẹ̀lú ọkàn yín tó gbé mẹ́tẹ̀ẹ̀ta la nídìí Ọlọ́run pé ó ń pe ìṣí yìí lọ́lá wípé ó fẹ́ pa wọ́n láṣẹ kan ni ẹni tó bá sì ti ní ìròyìn tá a sọ yìí yóò jẹ́ pé àṣẹ tí wọ́n bá pa nítorí pé ẹni tó yọ̀ǹda rẹ̀ fọ́lọ́wọ́n ọba ni tí ń retí wípé rẹ Ọlọ́wọ́n ọba èmi rẹ ó kí ni mo ń fẹ́ kí n ṣe fún ọ òun ni lẹ́sìn àmọ̀nù ẹni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́hun ẹni tí ń retí Ọlọ́wọ́n ọba at 10 time ni ó tó kí Ọlọ́wọ́n ọba ní kí n ṣe o kí Ọlọ́wọ́n ọba ní kí n ṣe o tó ti rẹ́dì láti lè ṣe tí Ọlọ́wọ́n bá wá ṣe ní kò ṣe ẹni tó ti gbére kalẹ̀ láti ṣiṣẹ́ Ọlọ́run láńpẹ́ ní lẹ́sìn àmọ̀nù nígbà tí àṣẹ bá dé ẹ rí wípé direct yóò lọ síbi tí Ọlọ́run bá ṣe fún yóò wá ṣe gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe fẹ́ àmẹ́ni tó jẹ́ sí wípé ìmánì rẹ̀ òjókòó tó jẹ́ mùnáfìkì tí ọkàn rẹ̀ yóò máa ní kí ni wọ́n wí ìrọ̀pọ̀rọ̀ ní lè lọ ẹ mọ̀ pé kò tí àwọn ilé ìwọ̀n Ọlọ́run ní ẹ̀mí ò pẹ̀ yín ní àwọn tọ́lọ́wọ́n bá pè láwọn mùmínì àwọn tó jẹ́ pé gẹ́gẹ́ bí Kùránì ṣe wí wa ma kana lil mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim wa man yuti' Allaha wa rasulahu wa man ya'si Allaha wa rasulahu faqad dhalla dhalalan mubina
ọlọ́wọ́n bá ní kò lè wáyé kò tí ẹ̀ lè ṣẹlẹ̀ kò sí lẹ́tọ̀ọ́ ma kana li mu'mini fún ẹni tó bá nígbàgbọ́ òdodo lógidi ìgbàgbọ́ òdodo lọ́kùnrin wala mu'minatin àbí tó nígbàgbọ́ òdodo gidi lóbìnrin lógidi ìgbàgbọ́ ni o idha qada Allahu wa rasuluhu amra ẹ̀rí wípé ẹnìkan ni tí ń retí àti má ṣe Ọlọ́run bá ṣe táṣẹ Ọlọ́run bá bọ́ wá sọ̀kalẹ̀ lérí ọ̀rọ̀ kan ẹ̀rí wípé ma kana lahumul khiyaratu min amrihim nírí wọn kan tó máa rọ́rọ̀ sọ sára ọ̀rọ̀ Ọlọ́run èyí tọ́lọ́run bá sì sọ yìí tí mo sì lè ṣe báyìí ọgbọ́n òun la lè dá sí báyìí téyìn bá ti ń dénú ọ̀rọ̀ rẹ aka hadisi fún ọ ara Kùránì Ọlọ́run bá fún ọ wà lọ́gbọ́n òun la dá sí inna lillahi wa inna ilayhi raji'un nímọ̀ ní òsílẹ̀ mi yín nù àfà rálàyé kan ṣe fún alárọ̀rọ̀ yìí ni bá wa rí ọgbọ́n kan tá a lè dá wọn lọ́lọ́run sọ̀rọ̀ ló fẹ́ dọ́gbọ́n ọgbọ́n kí ni o ṣọ́lọ̀ wọn bá wá rí ẹbí ni kò wá mọ̀ bí tó ń lọ ni kò wá mọ̀ pé tẹ ló fẹ́ ṣe jọ́sìn fún wọn lọ́wọ́ bá ní àwọn mùmínì an yaqulu sami'na wa ata'na tọ́lọ̀ wọn bá ti sọ̀rọ̀ àní kankan táà ní ìsọ̀jú pé sami'na ìrọ̀lọ́run èyí tó wí àgbọ̀ ata'na láti yọ̀ǹda ara wa láti lè máa tẹ̀lé rẹ̀ lérí tí ó gbé kalẹ̀ àwa ni lọ́wọ́n bá ń bá wí ní kí lọ́wọ́n bá wá sọ fún wa ẹjẹ́ àjọgbọ̀ ọlọ́wọ́n bá ní udkhulu fi silmi kaffa ọ̀rọ̀ dé udkhulu fi silmi kaffatan ẹ̀yin mùmínì ẹ wá agbára yìí ọ̀rọ̀ àsílímù ní ìsìláàmù là ń pè bẹ́ẹ̀ nítorí wípé ń tá ń pè ní ìsìláàmù wal istislamu lillahi wal inqiyadu lahu bit-ta'ah òun ni ìbọ́pá bọ́sẹ̀ ìjuwọ́jú sẹ́lẹ̀ fún Ọlọ́run ìmọ̀ wá tẹ̀lé Ọlọ́run ọba pẹ̀lú wípé ìntọ́lọ́run bá pa ẹ́ láṣẹ ká mú ṣe bó ti Ọlọ́run bá ṣe pàṣẹ rẹ̀ ǹjẹ́ Ọlọ́run bá wá ní udkhulu fi sílímì káfà hálù nílọ́dọ̀ wọn fọ́ náà àmọ́nú fi ilé wọ́n láti mú kó káfà sí ní mànáà ni so ìtumọ̀ tí ẹ̀ta sì ń wí ń gbé ni wípé káfà lápapọ̀ láìdá kan sí ń já sí wípé káfà léyìí tọ́kàn ò ní takò kan ọ̀kan ò ní díwòkìdí kan lọ́wọ́ ọ̀kan ò ní kọ̀ fún kan pé kó má ṣe òun nìtumọ̀ káfà ọ̀kan ò ní kọ̀ fún kan pé kó má ṣe nítorí pé fíìlù káfà ní mànáà ǹjẹ́ lápapọ̀ láì já kan sílẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ni wípé ẹ wọnú Islam kẹ́ ẹ wá ṣẹ̀sìn náà láì má já kan sọ́tọ̀ gbogbo ohun tí Ọlọ́run bá kà fún yín mẹ́ wípé ẹ máa ṣe gbogbo ẹ̀ ni ẹ ṣe èyí tó bá sì sọ fún wípé eléyìí èèwọ̀ ni ẹ jìnà sí gbogbo ẹ̀ pátá lérí wípé ẹ má dàbí àwọn kan yu'minuna bi ba'dil kitab wa yakfuruna bi ba'd wọ́n á gba apá kan ẹ̀sìn gbọ́ wọ́n wà á ṣe kèfèrí sápá kan inna lillahi wa inna ilayhi raji'un àsìkò tá ń bá lọ yìí àwọn mùsùlùmí àsìkò yìí àti pínra wa yẹ́lẹyẹ̀lẹ fíríkọ̀tán wà àzábà la pínra wa ẹnìkọ̀ọ̀kan wá mú apá kan nú ẹ̀sìn tí ń bá lọ ẹwà agbẹ́gbẹ́ kan àwọn sọ tí wọ́n sọ àwọn lórúkọ wípé àwọn làwọn mójútó nǹkan báyìí nú ẹ̀sìn àtúrà wọn kan àwọn náà fún àwọn lórúkọ kan wọ́n làwọn mójútó kan nínú ẹ̀sìn ẹwà gbọ́ ẹnìkọ̀ọ̀kan fún wọn lórúkọ
alùsúnà tẹ̀bùlígì tìjàníà kàdìríyà kíní kan ẹni kọ̀ọ̀kan wá pínra wá yẹ́lẹyẹ̀lẹ bíi pé ìsìlámù náà ọwọ́ bùtì ẹ̀ ń bí bùtì ẹ̀ ń kẹ́ni tọ̀hún bùtì ẹ̀ kí ti bí ó bùtì ẹ̀ kí ti bí ó bùtì ẹ̀ lẹ́wọ́ ṣẹ̀sìn dà àwa kan wà ní àwa yìí ṣe bẹ́ẹ̀ nínú tọ̀kí kan tiwa tìbí kan wà ní àwa yìí ṣe báyìí nínú eléyìí wà ní òun ṣe báyìí nídìí tòun ní ìsìlámù wa yìí kan náà Ọlọ́run bá sọ̀rọ̀ fún yín udkhulu fi sílmì káfà ẹ mú gbogbo ohun tá a gbé wá fún yín nínú ẹ̀sìn ẹ mú lò lóòótọ́ dàkálà ká wọnú ẹ̀ ni àmọ́ ìtumọ̀ tí dàkálà ń fún wa ń bí ni wípé ìmúṣe ìgbéṣe ẹgbẹ́ gbogbo tí ń bẹ nú ẹ̀sìn lápapọ̀ ẹgbẹ́ ṣe nítorí tẹ́ bá wọnú ẹ̀ ẹ máa mú gbogbo ẹ̀ ṣe láì dákan sí ìwà pín yẹlẹyẹlẹ tá a pín yẹlẹyẹlẹ ni ò lè wáyé tó bá jẹ́ sí pé gbogbo ohun tó bá jẹ́ tí ń bẹ nú ẹ̀sìn ni kó wá mọ̀ pé ẹ̀tọ́ tóun láti ṣe ni wọ́n wá sọ fọ́kàn yóò ní òun ò lè fi irun gbálẹ̀ gbogbo àwọn alùsùnà ni wọ́n fi irun gbálẹ̀ ìwọ wá dibi wípé irun gbòun sínú ẹ̀sìn tiẹ̀ àwọn hadisi ànábì tọ́lọ́wọ́n bá fi ṣàlàyé ní kò jẹ́ tiẹ̀ Ọlọ́wọ́n bá sọ fún ọ wípé udkhulu fi sílmì káfàtà mọ́ ìjà kan sọ́tọ̀ nínú ẹ̀sìn mọ́ pé àwọn ìjọsìn kan níta àwọn kan kó wá sọ wípé kò kàn ń nínú ẹ̀sìn tiẹ̀ bó ló ti kó ẹ̀sìn wọn tiẹ̀ tẹ́lẹ̀ ẹni tó lẹ́sìn sọ fún ọ wípé udkhulu fi sílmì káfà gbogbo tó ń gbé wá nínú ẹ̀sìn ni kò yá ráyè tiẹ̀ náà kò ṣe mẹ́ lóòótọ́ ó mú àyàdá ní wattaqullaha mastata'tum èwo là ń pè ní ìsìtọ́ ní kíni ó lágbára ti ṣe ṣó lágbára ti ṣe àwọn kátàkárá lẹ́yìn ni ní déédéé agbára tọ́lọ́wọ́n bá fún ọ ṣó lè ṣe ni ìjọ lè fi ṣe ló sọ̀kalẹ̀ fún wa lóòótọ́ ó lè má lè wà nú gbogbo ẹ̀ ní dárájà kan náà àmọ́ pé àìní lè ṣe rẹ kó máa já sí wípé ó tún ti bẹ̀ṣẹ̀ lọ́hùn jẹ́ gbogbo mọ́pín ẹ̀sìn sí yẹlẹyẹlẹ àlàyé tọ́lọ́hun bá fẹ́ sọ fún wa mẹ́nu. àwa mùsùlùmí lónìí ọ̀rọ̀ wa ló sì rí bó ṣe rí Ọlọ́hun Ọba kó kún wa lọ́wọ́ kó jẹ́ kí ìsìlámù wa kó lè tún yé wa jù báwọn lọ. Aya yìí kan náà Ọlọ́hun Ọba ní udkhulu fi sílmì káfàtán káfà yìí tá ń pè ní hálù yìí ó tún lè jẹ́ hálù fún wáwò tí ń bẹ ní udkhulu fáwa tá a fẹ́ wọnú ẹ̀sìn kó gbálàyé ní dáadáa ẹ̀ ń já sí pé bó wù ọ́ ó sọ pé udkhulu fi sílmì káfà ẹ lo ẹ̀sìn ẹ ṣe gbogbo òfin tí ń bẹ nú ẹ̀sìn Ọlọ́hun Ọba láì má dákan sí ó lọ bẹ́ẹ̀ tó bá sì tún wọ́n tún pé udkhulu ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùmínì ta képe lẹ́ẹ̀kan ni ẹ wọnú ìsìláàmù lẹ́ni tí ẹ kóra yín jọ lọ́kànṣo ẹ fìra yín ṣe ọ̀kan lápapọ̀ ẹ má pínra yín yẹlẹyẹlẹ ìjọ ni ẹ wà lódìdí ẹ má wà mutafarriqin nínú ẹ̀sìn kẹ wá wà játijàti jálajàla kẹ wá wà ní ṣọ́ọ́bàn wà ahzaban rárá ẹ wọnú ẹ̀sìn ní gbogbo yín lódìdí bẹ́ẹ̀ kẹsì wá ń jọ kó wá já sí wípé ẹ máa wá jọ ṣẹ̀mí bisulh bisilm tí ò ní sí pé ẹ máa wá bára yín jà ẹ máa wá múra yín lọ́tà ẹ máa wá múra yín ní bákan méjèèjì ló lọ fún títú àyà yìí. ǹjẹ́ àwọn àfáà kan wọ́n tún ní ó lè jẹ́ àwọn Yahudi ó tún bá wọn náà lọ nígbà tó ṣẹlẹ̀ wípé èyí ó tẹ̀ tún wá bá wọn tiwa mú lásìkò tiwa ní ó fẹ́ lè jẹ́ pé ìtumọ̀ kẹta ni tó tún lọ bó fẹ́ bí ò lágbára tó méjèèjì ta kọ́kọ́ èyí làwọn àfáà wa máa ń tó àyà yìí sí
lágbègbè tiwa ní ó sì lọ ó sì bá a mú. Kí ni túmọ̀ rẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa dá wọnú Islam à ń ṣẹ̀sìn a sì túkù lérí wípé wajadna aba'ana ala ummatin àwọn bàbá wa lánàá bí wọ́n ṣe ń ṣeré àlèmọ́ ṣe bẹ́ẹ̀ nítorí pé a lè fi bá àwọn bàbá wa ṣe ń ṣe àwa fi ọwọ́ kan fi gba ìsìlámù àti àwọn ọmọ kan fi mú tàwọn bàbá lánàá dání pẹ̀lú ẹbọ pẹ̀lú àwọn ìṣe kan pẹ̀lú àwọn ìwà kan títí ń bẹ lọ́wọ́ wọn táwa mú dání táwa ń fà á lọ. Déédéé bí àwọn Yẹ̀wúdí àná bí wọ́n ṣe ń ṣe léyìí tó já sí wípé wọ́n ti wọnú Islam Quran ti ń bẹ lọ́dọ̀ wọn pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n tún gbé Tàwórẹ́tà tí wọ́n tún lọ kà wípé àwọn ọ̀rọ̀ kan sì ń bẹnu Tàwórẹ́tà míì tó tún jófin tó tún jẹ́ pé kí n ńgbà ò ti wọnú Islam ti Islam ni ó gbé dání ti Islam sọ ní ó kà èyí tí Tàwórẹ́tà ń sọ ni àwọn tàná ni òfin tí ẹ ti lọ tí lè ka ummatun qad khalat èyí ń ti lọ èyí tó dé lásìkò tiẹ̀ náà ní Al-Qur'ani ni ó gbé dání lọ́lọ́wọ́n bá ń dojú kọ ọ̀rọ̀ nìkan àwọn Yẹ̀wúdí òun ni wá ń ṣe déédéé mọ́ tiwa lọ́dọ̀ tiwa ní wípé ẹ ti wọnú ìsìlámù ẹ wọnú ẹ̀ pọ́nbélé pátápátá pẹ̀lú gbogbo ara yín ní kẹ́ ẹ fi wọnú ẹ̀ ẹ má jẹ́ kí apá kan ọkàn yín kó wọnú ẹ̀ kápá kan ọkàn yín kó tó wà ní ìdí ẹbọ ìdí ìṣe kan ìdí ìwà kan ìdí ìgbésẹ̀ kan tí ò bá tọ́ Ọlọ́run Ọba mu. A máa tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí a bá sinmi díẹ̀ kí Ọlọ́run Ọba kó fún wa ní àgbọ́yé Al-Qur'an. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Tó a máa tẹ̀síwájú nínú tafsiri wa àyà tí a ń bá lọ náà ní àyà 108 tí Ọlọ́run bá ń sọ wípé ayyuhal ladhina amanu udkhulu fis-silmi kaffa ǹjẹ́ àwa mùmínì àwa mùsùlùmí tiwa ní tá ń ṣẹ̀sìn Ọlọ́run Ọba tá tún fẹ́ bọ́kún àwa náà lẹ́lẹ́sìn àwa náà sì lólóró àwa náà lẹ́lẹ́sìn àwa náà sì lélẹ́gún àwa náà lẹ́lẹ́sìn àwa náà là ń tẹ̀fá àwa náà lẹ́lẹ́sìn àwa náà là ń ṣe àfọ́ oúnjálàbí tá a wá ń gbé Kùránì tá ń yí sọ́tún tá ń yí sósì tá a tún wá ń gbé nǹkan kan síwájú tá a láàfin ń wo nǹkan kan fáwọn èèyàn tá a wá ń gbé yẹ̀pẹ̀ síwájú tá a wá ń tẹ̀ tá a wá ń wo fìrífìrí fi ṣe jìbìtì fi kó àwọn èèyàn jẹ. Gbọ́ dáadáa ya ayyuhal ladhina amanu udkhulu fis-silmi kaffa ẹ wọnú ìsìlámù taratara ẹ gbàgbé gbogbo ohun tí wọ́n ti ń ṣe lánàá ẹ gbàgbé gbogbo ohun tí ń jẹ́bọ ẹ gbàgbé gbogbo ohun tí ò bá t'Ọlọ́run Ọba mu lára ẹ̀sìn. Ìdínú tó fi tí ìparí àyà tó fi ń jẹ mọ́rọ̀ yìí à ń bọ̀ wá díẹ̀. Èyí náà kò yà wọn mùnáfìkì sọ́tọ̀ ìtumọ̀ kẹrin inú fún àyà yìí kan náà udkhulu fi sílmì kaffatan ó lọ fún múmìnì nínú ẹ̀sìn ẹ̀ ó lọ fáwọn àjọ múmìnì níjọ wa ó lọ fáwọn mùsùlùmí kan tó jẹ́ sí wípé ìmánì ò tí ìjókòó dáadáa lẹ́mìí wa tá a kù tá à ń ṣe gàbàgebè nínú ẹ̀sìn àwọn akẹrin náà ni mọ̀ mùnáfìkì aṣogunwájú mọ́pọ̀ mọ́ ti pàkọ́ ọ̀kan ní ó sọ fún wa ń bí omi ní ó sọ lẹ́yìn tó bá rá wọn tiẹ̀ yóò mọ̀ já ń pátá pẹ̀lú wọn ni a ṣe kísà fún wọn tó bá dọ́dọ̀ àwọn mùmínì yóò ní mìíràn pé àwọn pẹ̀lú yín ni o gbogbo bí a ṣe fẹ́ síbẹ̀ náà láṣẹ o a sì borí wọn o irọ́ ló sì ń pa ẹ̀yin mùnáfìkì ẹ gbọ́
Ọlọ́run ọba ní ti kọ̀rọ̀ yín àti gbangba yín ẹ wọnú Islam. Ẹ má jẹ́ kí ìwájú tẹ́mọ̀ wí níwájú àwọn èèyàn kó lòdì sí tẹ́mọ̀ wí lẹ́yìn wọn. Èyàn yíwá kó lójú méjì, ẹ ṣojú yín lójú kan, ẹ ṣọ̀nà yín lọ́nà kan, ẹ ṣègbésẹ̀ yín lọ́kan, kó yẹ pé gbogbo ohun tẹ́bà máa ṣe fún Islam ojú kan ni kó wà, kó mọ̀ já sí wípé ẹ wà pín yẹlẹyẹlẹ ọ̀tọ̀ọ̀tọ̀ lèyí tẹ́ sọ bí èyí tẹ́ tó sọ lọ́hùn míì ni wọ́n ní wọn ló sọ báyìí lọ́hùn ó tún dé bí míì ló tún sọ. Mùnáfìkì ó lè ráyé wá, ó lè rí ọ̀nà Ọlọ́run fídàr kílà asfali mínà nárì àyè rẹ jìdòjìdò nù náà ni. Ǹjẹ́ tẹ́ ẹ bá fẹ́ wọnú ẹ̀sìn Ọlọ́run ẹ wọ̀ tààrà kẹ́ ẹ bá lè rí ọ̀nà Ọlọ́run. Ǹjẹ́ abala àkọ́kọ́ nu àyànú udkhulu fi silmi kaffa wala tattabi'u khutuwati shaitan. Ọlọ́run bá pàṣẹ ó ní ọ̀nà mire báyìí ni ẹ sì ṣe wá pè wá sákèsí náàyù ó kọ̀ọ̀kan fún wa lẹ́yìn àṣẹ. Kí ni tọ́lọ́run bá kọ̀? Ó ní ẹ má ṣe tẹ̀lé ipa ẹsẹ̀ ìgbésẹ̀ kọ̀ọ̀kan táṣetánì fẹ́ mọ̀ fi yín gbé. Ẹ má tẹ̀lé khutuwat ìgbésẹ̀ àwọn ìgbésẹ̀ àṣetánì. ń já sí pé kò gbálàyé ọ̀rọ̀ Ọlọ́run bá dáadáa. ń já sí pé àṣetánì ò ní wá bọ́ oníjọ́ àkọ́kọ́ kó sọ fún ọ wípé àfà wá dolùṣẹbọ wá dí kèfèrí ha lẹ́ẹ̀kan náà rárá. wọ́n gbọ́ dáadáa. Ọlọ́run bá ń sọ fún ọ wípé yóò wá bá ọ bí kótó àkọ́kọ́ ní wípé yóò ní tí o sì ń ronú sọ̀rọ̀ báyìí kótó àkọ́kọ́ nù tó bá ní ó tọ́mọ̀ ni yóò gbé ẹ lọ kótó àkejì gbésẹ̀ kejì. Ǹjẹ́ o mọ̀ pé wọ́n ń yí ẹ lọ́pọlọ dànù pẹ̀lú kíní ni ó ní bẹ́ẹ̀ ni yóò tún gbé ẹ lọ kótó àkẹta. Ní súnmọ́ kó wo kí làwọn tọ̀hún ń ṣe bọ́n lọ́hùn bí wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ń ṣàlàyé ni lọ́dọ̀ wọn ò ní súnmọ́ wọn kó mọ̀ ó ní ẹjẹ́ ń débẹ̀ ó bá débẹ̀ ní àṣọ ti rí bíntì kan lórí mẹ́ o tún ní súnmọ́ wọn kó tún wo bó ṣe lọ sí ó tún gbé gbèsè kẹrin kí lẹ fi wá ń ṣe bó lẹ ṣe ń ṣe gbà bó lẹ ṣe ń ṣe ò fẹ́ mọ̀ ni ọ̀dà súnmọ́ wa níbí bó ṣe mọ̀ wá gbé gbèsè tí ní ó dé kèfèrí. Ìsìlámù ní láti bẹ̀rẹ̀ ní ojìgé pọ́n wọ́n bá pè ọ sọ fún ọ pé ẹ̀dàgùn àráyè ọ̀ ní débẹ̀. Bàbá rẹ̀ lánàá bí ṣe máa ń ṣe kọ́nù wọn sáàdọ̀ lọ́dẹ́lẹ́bọ wọn sábà wọn ṣe kíní kan wọn bá kẹ́ sáà súnmọ́ wá kẹ́ fi wo bá ṣe ń ṣe nǹkan náà ni. Ǹjọ́ bá ti débẹ̀ tó bá wò wọ́n fi dán fi hàn ọ́. Wọ́n ní ṣe ìkankan mẹ́mẹ́ta tó lòdì sẹ́sìn náà ọmọ sí tó lòdì. Ǹjẹ́ ẹ ní wáwò kejì ẹ bá tún fi lọ bí kejì ẹ dìbì kẹta bá dìbì kẹta dìbì kẹrin ó tán. Ọlọ́run bá ní wala tattabi'u khutuwati shaitan. Gbìyànjú àfà má tẹ̀lé ìgbésẹ̀ àṣetánì ìgbésẹ̀ kan má gbé. Tó o bá fi lè gbé tà kọ́kọ́ wá gbé ti kejì wá gbé kejì wá gbé ti kẹta wá gbé kẹta gbé ti kẹrin títí ó fi wá lọ parí síbi. Èyí tó wá burú ní gẹ́bà fà ìkànnà àwọn àfà gbà wá ṣe sọ fún wa ní wípé àpèjúwe ìgbésẹ̀ àṣetánì ní wípé orí ipa ẹsẹ̀ kan tó lọ tó mẹ́ni tó gbabẹ̀ kọjá ó wá nóun fẹ́ máa wá tẹ̀lé ipa ẹsẹ̀ ẹni tó bá jẹ́ pa ẹsẹ̀ àṣetánì ni ò ní mọ ibi tó tán sí o. Gbogbo ọ̀kọ̀ọ̀kan tó bá sì ń gbé yóò mọ wọ́ọ̀sì síta kọ́kọ́ ni yóò sì mọ wá súnmọ́ ọdí kúfúrú dédé mọ́ ìṣẹ́bọ mọ́ ná títí ó fi wá lọ parí sínú iná bó ṣe rí nù. Lọ́bí gbogbo àwọn tí wọ́n wọnú ẹgbẹ́ awo bó ni wọ́n ṣe wọbẹ̀ lọ́bí gbogbo àwọn tí wọ́n wọnú tí wọ́n di olórí olùṣẹ́bọ lónìí láwọn àfáà lọ́bí gbogbo àwọn tí wọ́n di ọ̀bàlẹ̀jẹ́ lónìí láwọn ẹni Ọlọ́run tí wọ́n á di ẹni àṣetánì bí wọ́n ṣe rìn inú táwọn náà lè padà sẹ́yìn mọ́. Bákan náà wọ́n náà tó ń ṣẹ̀ṣẹ̀ kéékèèké
gẹ́gẹ́ bó ṣe wá náà hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni nígbà bá ṣe àkọ́kọ́ point dúdú ni ó yọ sínú ọkàn rẹ, tó bá lè tètè mú kó ọkàn rẹ yóò padà mọ́. Àmọ́ ń gbà bá ní kò bá àdìjẹ́ bí kìíní lásán kan ni, èkejì ó tún wọ̀bẹ̀, ẹ̀kẹta wọ̀bẹ̀, ẹ̀kẹrin wọ̀bẹ̀, balghana ala qulubihim ma kanu yaksibun. Tó bá di bí wípé ìwà tẹ́ ń hù ní ó wà bo gbogbo ọkàn yín, ó kò bí tẹ́ gbà àti wá padà sẹ́yìn wà díṣẹ́. Lẹ́fì mọ́ agbáfà tó ní wallahi mọ̀ bí mo ṣe fẹ́ ṣe mọ́, ìmọ̀ tá fi jẹ́ kí ní ìmọ̀, àmọ́ bí tá gbà nú ẹ̀ mọ́, ó tẹ̀lé ìgbésẹ̀ àṣetánì nù. Lọ́lọ́run fi ń pè wá sákèsì. Ọlọ́run sì wá sọ sábàbí lẹ́yìn rẹ̀, ó ní innahu lakum aduwwun mubin. Ọ̀tá tó fojú hàn pọ́nbélé làṣetánì jẹ́ fún wa. Àfà, wọ́n lọ́tá ti fojú hàn, ó clear. Kò gbé ọ̀tá rẹ̀ pamọ́. Níta sì ti mọ̀ lọ́mọ ènìyàn nígbà tó bá jọ́ta, kò nífẹ̀ẹ́ ọmọ bọ́ta lòun, kó bà lè rí ọmú. Kò ní jẹ́ ọmọ bọ́ta lòun, kó bà lè tètè rí ọmú. Èyí nísìn, òun ti ànọ́ọ̀sì rẹ̀ fún ẹ wípọ̀ta lòun. Nísìn, ó tún ìwà ń dẹ pápẹ́lẹ̀ fún ọ. Èyàn pèrè ẹ̀ lọ́ta, wá dẹ pápẹ́lẹ̀ wá ní kò sí nǹkan kan mẹ́. Ọ̀tá sì ni ló ní pápẹ́ rẹ̀, kí ló mọ̀ pé ó gbé kalẹ̀ sábẹ́ rẹ̀ mẹ́ ni wá lọ gbẹ́sẹ̀ lé wá ní ó bá tòun jẹ́, òun ní bá tiẹ̀ jẹ́, ọ̀tá la pé àṣetánì ó ti gbére sí dúró wípé ògidì ọ̀tá lòun, wọ́n dára yín làmú lórí mi. Tọ́ nísìn ó wá ń gbégbésẹ̀ kan, wọ́n náà wá ń bá gbé, ó wá ń tẹ̀lé, ó wá ń bá lọ, mọ̀ pé ibi tó bá lọ fọ̀rọ̀ rẹ̀ gún sí ó jẹ́ kábàámọ̀ kò tó padà yín. Ǹjẹ́ àyà wa àkọ́kọ́ lónìí, àyà tọ́rọ̀ pọ̀ lára ẹ̀ ni, a sì ti yàn fún ọ, ó kù kí wọn náà kó máa wá tẹ̀lé wa ká lọ, ká tún fi máa lọ di àyà kejì. Ọlọ́run ọba wa ń sọ fún wa wípé nínú àyà 209, فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. ẹ̀yin àfáà, ẹ̀yin olùmọ̀, ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn, ẹ̀yin tẹ́ ń ṣe wá sí ọ̀rọ̀ Ọlọ́run ọba fáwọn ènìyàn, ọ̀rọ̀ dé. Ọlọ́run ọba ń sọ fún yín wípé min ba'di ma ja'atkumul bayyinat, nígbà tálàyé Ọlọ́run ọba ti dé, hadisi tẹ́mọ̀ tẹ́lẹ̀ ti mọ̀, àyà tí ò dọ́dọ̀ yín tẹ́lẹ̀ ó ti tí àlàyé rẹ̀ ò yé yín tẹ́lẹ̀ ti wá yé yín báyìí, bá ti ṣe wí fún ọ, bá ṣe kà fún ọ. Ọlọ́run bá ní fa'in zalaltum, tó bá wá ṣẹlẹ̀ wípé lẹ́yìn ìgbà ẹgbọ́ àlàyé tán, lẹ́yìn ìgbà mímọ̀ dé, tí mọ̀lẹ̀ dé, tí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn clear fún yín, tí ò sí nǹkan kan tó fojú pamọ́ fún yín mọ́ nínú ẹ̀sìn. In zalaltum, tẹ́ bá wá lọ kọsẹ̀. ń já sí wípé nínú ẹ̀sìn wa ewu ń bẹ lérí àfà, ewu ń bẹ lérí àwa àfà, lérí àwa tá a gbẹ́sìn dání, àwọn Ọlọ́run bá ń bá wí ní gbogbo ẹ̀yin tí ẹ kéwú tí kéwú yé yín, tọ́rọ̀ ẹ̀sìn yé yín, Ọlọ́run pè yín sáyé kíyèsí. Ọlọ́run bá ní ẹ má wọnú àwọn inú ayà yìí, wa ta'muruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun. Ìṣìkànnù àwọn tí àwọn ń ṣàlàyé ẹ̀sìn, àwọn náà ni wọ́n gbé ṣe níṣẹ́.
àwọn ń ṣe kí ni wọ́n ń ṣàlàyé ẹ̀sìn wọn wá mú ṣe níṣẹ́ ọlọ́run pé wọ́n ṣe làákàyè ń bẹ fẹ́yìn bí. àwọn tásìkò tí wà yìí àwọn tún ń gbé àlàyé ẹ̀sìn náà pamọ́. wa yaktumuna ma atahumullahu minal bayyinati èyí tọ́lọ́ ń fáwọn lálàyé ń tí wọn àtẹ̀tún wá gbé jáde òdí ẹ̀ ni wọ́n tún gbé fáwọn èèyàn àwọn náà sì mọ̀ dáadáa wọ́n sì mọ̀ òótọ́ wọ́n wá ń sọ òdí ẹ̀ fáwọn èèyàn nítorí pé kí ni yabtaguna aradan minal hayati dunya nítorí ipò nítorí iyì nítorí orúkọ tí wọ́n fẹ́ jẹ́ nítorí pé wọ́n wápò kan lọ́dọ̀ ìjọba tá a bá sọ yìí ìjọba ò ní fi wá joyè ní tiwọn wọ́n wá ń kọsẹ̀ pẹ̀lú mímọ́ nítorí ayé ọlọ́run bá ń bá wọn gbà àwọn iṣẹ́ kan tó nù tọ́lọ́run bá ń bá wí. fa in zalaltum tẹ́ ẹ bá ti wá kọsẹ̀ tẹ́ ẹ kọsẹ̀ wá wò ó èrè àfà èrè tí àjọ ń ké bàlágà díẹ̀díẹ̀ wò ó harfu ṣáàtù wo lọ́wọ́ bá lò in kò ló ìdá kò fẹ́ yín kún tọ̀dọ̀ rẹ̀ tó bá lọ lo ìdá ni ewu dé fún gbogbo àwọn àfà àbọ̀mẹ̀ nítorí wípé ìdá litahaqqu al-wuqu' ni ìdá zulzilatil ardu zilzalaha bá fẹ́ akọ zilzala ó ṣẹlẹ̀ lọ́jọ́ àjíǹde ìdá sama'u inshaqqat bá fẹ́ akọ sánmà yóò fàya lọ́jọ́ àjíǹde afẹ́ akọ yóò ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ni kò tí ì wáyé o àmú ti ṣẹlẹ̀ náà kọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run yóò sì ṣẹlẹ̀ ìdánù àmọ́ in lihtimalil wuqu' ni ó ṣeéṣe kó wáyé lèyí ó fi ń bá pípè tọ́lọ́wọ́n bá pè wá nípìlẹ̀ mú yá yú allazina amanu ẹ̀yin tí ẹ gbà fọ́lọ́wọ́n ọba lódodo fa inzalaltum kìí sábà wáyé tó bá wá ṣẹlẹ̀ wípé ó wá wáyé náà ni Ọlọ́run bá ń wí fún wa tó bá wá ṣẹlẹ̀ wípé ó bá wá wáyé tẹ́ wá kọsẹ̀ tẹ́ wá ṣe mistake mímá dì máa já ti kúmọ́lé báyìí náà lẹ́yìn ìgbà tára yí ọ̀rọ̀ dé ǹjẹ́ làwọn àfáà fi sọ fún wípé àfáà tó bá ṣìṣe àbẹ́ni Ọlọ́run ọba tó bá ṣàṣìṣe láì tí ìgbọ́lá yẹ́sìn kò sí láì fífún nígbà tí kò bá tí ní mímọ̀ nípa nǹkan tó bá ṣìṣe tó bá ṣe nǹkan kan nítorí pé Ọlọ́run bá ní mímá dì máa já àti kúmọ́lé báyìí náà tù lẹ́yìn ìgbà tí àlàyé ti wáyé fínífíní fún yín nípẹ́ tẹ́ ẹ bá wá lọ kọsẹ̀ tẹ́ ẹ bá tó wá lọ ṣubú lẹ́yìn èyí hun ẹ gbọ́ kí lọ́wọ́n bá wí Ọlọ́run bá sọ wípé máa jẹ yíyà o máa pẹ́ yín lójú o máa fi bí mo ṣe jẹ́ fi hàn yín o Ọlọ́run bá ní fa'alamu tẹ́ ẹ bá lọ ṣe yìí hun ẹ mà dájú ìmọ̀ náà mo tún fẹ́ kẹ́ lò annallaha azizun hakim Ọlọ́run ọba tó ní kápá ni ọba kàǹkà ni ọba tẹ́nìkan ò lè fi ṣe nǹkan kan oníjàzíz ọba tẹ́nìkan ò lè kápá rẹ̀ ọba tẹ́nìkan ò lè kápá yẹ ǹjẹ́ nípa báyìí ìlérí rẹ̀ yìí jẹ́ fẹ́yàn àfà ẹ gbọ́ pé ọwọ́ Ọlọ́run bó bà yín ìyà Ọlọ́run bá yóò sọ̀kalẹ̀ sí yín o tẹ́ ẹ bá wá lọ ṣàṣemọ́ṣe lẹ́yìn ìgbà tó ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń bẹ pẹ̀lú yín àlàyé Al-Qur'ani ti ń bẹ pẹ̀lú yín àlàyé hadisi ń bẹ pẹ̀lú yín lẹ wá lọ ṣàṣemọ́ṣe lẹ wá lọ sọ̀rọ̀ kan tó lòdì sọ́tọ̀ Ọlọ́run lẹ wá lọ hùwà tí ò bá tọ́lọ́run bá mu. ẹ mọ̀ pé Ọlọ́run ọba azizu ni o ọba tápà ò lè kanu ọba tí ò sì sẹ́ni tí ò lè mọ́ ọba nu tòun ti bẹ́ẹ̀ ṣe jẹ́ olùgbàgbọ́ tẹ́ ẹ sì jáfà tó tẹ́ jẹ́ ni Ọlọ́run ọba tó yá Ọlọ́run bọ́ sọ̀kalẹ̀ sí yín o
àbí òye ọba yìí ó wá tún fi sífà kejì fi kún léyìí tí ó fi já sí wípé wa'dun wa wa'id wa'idun wa wa'd àkọ́kọ́ ó jẹ́ ìlérí èkejì ó wá ní hakim ọba ọ̀jọ̀gbọ́n ni ọba ńlá kan ni ń já sí wípé kò ní kìí ṣe pé gbogbo yín ló fẹ́ kópọ̀ níjọ́ ní ó mọ̀ wá ní gbogbo déédéé bí kó wá bá ṣe wá ṣẹ̀ sí lọ́wọ́ bọ́ fi ṣe bá wí fún àwọn tó bá já sí wípé wọ́n ṣe lọ́wọ́ bá wọn lérí mímọ̀ àmọ́ wọ́n wá túbá wọ́n tó wá padà sẹ́yìn wọ́n wá ṣàtúnṣe ọlọ́wọ́n ọba ńlá kẹyìn ni ọba ọ̀jọ̀gbọ́n ni ọba tó mọ déédéé ìgbésẹ̀ kó wá ni èrí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́n ọba yóò fi wá san wọ́n lẹ́san ń já sí wípé ọlọ́wọ́n ọba yìí ṣe akóni ẹni tí ó jọ bí tí yóò kó ìbáwí lé gbogbo wọn lérí níjọ ìgbà àwọn àfáà ní gbogbo ti ṣe ó mọ àwọn tó ṣẹ̀ ó mọ àwọn wàlẹ́sítà wà lákìbíra òhú mínúhùn ẹni tó àwọn tó gbé tí wọ́n gbé gbogbo ẹrù náà sùn sérí inú wọn ọlọ́wọ́n bá mọ bí ó ti ṣe ṣèbáwí tiwọn ń já sí wípé ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ọba tó mọ ipò tí kó wá ojúṣe tí kó wá ṣe mẹ́ ǹjẹ́ àyà yìí àyà pàtàkì ni fẹ́yìn àfáà fáwọn ènìyàn ọlọ́run azalal ìkọsẹ̀ ìwóṣubú nínú iṣẹ́ ọlọ́run nínú ẹ̀sìn ọlọ́run nínú mímọ̀ ìntàfà láti máa ṣàkíyèsí ni tí mímọ̀ kan bá ti dọ́dọ̀ rẹ tálàyé bá ti dọ́dọ̀ rẹ hadisi ló gbọ́ àyà kan ló ké ló wá gbálàyé ẹ̀ ni wọ́n wá ń sọ fún ọ wípé bọ́lọ́wọ́n bá ṣe fẹ́rẹ̀ tí mímọ̀ bá ti dé ọgbọ́n ò sí mọ́ lákàìkàn sí tó fẹ́ mọ́ lò ń bẹ̀ mọ́ èyí tí ò bá yíye ń bẹ̀ lóòtú tẹ̀síwájú fi gbálàyé nípa ẹ̀ kó fi lè já sí wípé bó ṣe lò ó yóò ṣe déédéé mọ́ bí Ọlọ́run bá ṣe ń fẹ́ èyí tó jẹ́ pàtàkì náà rọ̀ lọ kò gbọ́dọ̀ wá jẹ́ sí wípé ìwé ọmọ wa lọ lò fẹ́ ẹnu lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá ti gbé àlàyé ọ̀rọ̀ kalẹ̀ fún wa àti ṣàlàyé lẹ́ẹ̀kan atamuruna nasa bilbiri wa tansawna anfusakum wa antum tatluna alkitab afala taqilun warini tatluna alkitab nítorí pé ìgbà tí báyìí náà ti dé ńgbà tálàyé dé ẹ máa wá kà ẹ máa wá tún kà ẹ wá kà ẹ wá tún kà ẹ fìgbà kan fi ṣàìkàtíà tòun ti bẹ́ẹ̀ náà ìwà tí wàá ń bẹ lọ́wọ́ yín kò ṣe déédéé mọ́ tí àyín tí tẹ́ gbé dání tẹ́ ń kà lójoojúmọ́ ṣe mọ̀ wípé ẹni tí òyìn ẹ bá rí báwọn tí ẹ ti tán ẹni tí ń kà ò jẹyọ lára ẹ̀ ayé ni ó ti máa bù wípé àwọn àfáà àdánwò làwọn eléyìí wọn wá ojoojúmọ́ náà sì ń kó tí àlọ́ ni wọ́n ń ka àmọ́ àtòun ti bẹ́ẹ̀ náà ọ̀nà míì ni wọ́n ń gbà ọ̀nà míì ni tí a ń lọ àwa la sì wá gbalẹ̀ lásìkò wa yìí àwọn àfáà tí wọ́n ń gbé tí àṣẹ́gbẹ́ kan tí wọ́n sì ń ṣayé wọn lọ bó ṣe wù wọ́n àwọn ló pọ̀ kó wá ló mọ sábàbí rẹ̀ ipò owó ọlá iyì tá a fẹ́ níní àwọn ń tara ẹ̀ torí ẹ̀ṣẹ̀ Ọlọ́run ìlérí Ọlọ́run mọ̀rẹ́ o ó wá kù bó o ṣe fẹ́ ṣe níwájú Ọlọ́run
kí ló wàá sọ tó fi ṣàlàyé rẹ̀ níwájú Ọlọ́run kò sí. Ǹjẹ́ nípa báyìí lọ́lá àsìkò àní jẹ́ kí tafsiri wa kó kọjá àyà méjì yìí lónìí. Tó bá ti di ọjọ́ tí ń bọ̀ a tún máa tẹ̀síwájú lérí àyà 120 lọ́lá àwọn àlàyé tí àyà ni tóun náà tún mú dání. Àmọ́ ẹ jẹ́ àké ìfúnra wa Ọlọ́run ọba ní hal yanzuruna illa an yatiyahumullahu fi dhulalin minal ghamam wal malaika wa qudiyal amru wa ila Allahi turja'ul umur. Ńgbà lọ́wọ́ bá sọ̀rọ̀ yà fà tẹ́ ń fi agabagebe fi ṣe sí Ọlọ́run. Ọlọ́run bá wá ṣe béèrè. Ìbéèrè yìí tá a bá so mọ́ tàwọn àfà ó lọ. Bá a bá sì tún dojú ẹ̀kọ́ àwọn kèfèrí tí wọ́n kọ̀ tí wọ́n fẹ́ gbà fọ́lọ́hun táwa ń ṣe béèrè ní lọ́dọ̀ wọn ni ó náà tún lọ. Ń já sí pé ẹ̀yin àfà tẹ́ ń ṣe máa ṣe táyà àlàyé Ọlọ́run bá ti dé tí Kùránì ti dé tẹ́ wá gbà tọ́lọ́run ẹgbọ́ ntọ́lọ́run bá fẹ́ sọ fún yín. Ẹ̀yin kèfèrí náà tẹ́ sì kọ̀ tẹ́ lẹ́yìn náà ẹ fẹ́ gba ìpè tí wọ́n ń pè yín wá lọ sin Ọlọ́run. Kí ló kù tẹ́ ń retí ẹjá gbọ́? Ǹtẹ́ ń retí tẹ́ fi jókòó lẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó tẹ́ dìde taratara láti wá lọ ṣèjọ́sìn bọ́nà wọn bá ṣe ń pè yín sí díẹ̀. Kí lẹ̀ ń retí o? Ṣé ń retí ọjọ́ àjíǹde ni kó dé wá bá yín? Tó wá jẹ́ sí pé ọjọ́ àjíǹde lẹ́ ń retí ẹgbẹ́ àlàyé. Ṣé yanzuruna illa wọn retí nǹkan ju pé kí ó yẹ sí pé yatiyahumullah kí Ọlọ́run bá kó sọ̀kalẹ̀ fi dhulalin minal ghamami wal malaikatu wa qudiyal amru wa ila Allahi turja'ul umur. A máa tẹ̀síwájú nínú ìpàdé tí ń bọ̀ tí a máa wá fún yín ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àyà yìí. Kí Ọlọ́run ọba kó fún alágbọ̀yé ìsìlámù wa, kó fún alágbọ̀yé al-Qur'ani. Kí Ọlọ́run kó sì gbà yìí tí a ń ṣe yìí náà kí ó gbà lọ́wọ́ wa. Àwa àtẹ̀yìn á tún máa pàdé ní ọjọ́ tí ń bọ̀. Kí Ọlọ́run ọba kó kún wa lọ́wọ́ kó sì gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Subhanaka Allahumma bihamdik nashhadu la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Subhanallah walhamdulillah wa la ilaha illallah والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي